TINUBU ni o, mercilessly. We have the video. Funny yo, the baby ko gbe yen lo. O attack TINUBU mercilessly. Yo, give me that one. Next to the couple. Ta ló ni o. Ta ló ni video yen o. Ogunrinde elenu. Ta ló ni video yen o. Tèmi Lizzy Anjorin sọ wípé ó ní Ìyábọ̀ Òjó ó ní iṣẹ́ ìṣèrántìgbà tó fi dráàgì Tinubu ó ní òun ò ní gbà òun ní láyéláyé òun ò ní gbà wípé kí Ìyábọ̀ Òjó máa dráàgì pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ náà ni ó fi fa èyí tí Lizzy fi dráàgì Ìyábọ̀ Òjó padà nínú fídíò yìí ẹ jẹ́ ká wò ó. Jọ fún mi ní fídíò ibi tí ọba ńlá ti àtàkì Tinubu mercilessly tó ti attack aṣíwájú. Thank you. Jọ sáré fún mi ní fídíò yẹn tó bá ní jọ. Ìwọ bá mi pè manager pé kó fún mi ní fídíò ibi tó ti attack aṣíwájú mercilessly. Mo bọ̀. Ẹ má gbàgbé pé bí ọba ńlá ṣe attack aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni Ìyábọ̀ Òjó náà attack Bọ́lá Ahmed Tinubu lọ́ndà Gistlover. Ẹ jẹ́ kí n wá ibẹ̀ yẹn kí n tó play ti Buhari sí. Ẹ̀yin èèyàn, if I may ask, why is it that those people that are close to Ìyábọ̀ Òjó destroy people? Your wedding band screams luxury. Thank you. Thank you. Jokes. Àwọn èèyàn lè sọ ẹ́ di nǹkan o. Ní ìtò bàbọ̀ Jésù Kristi ò ní rántí pàtẹ ò ní rántí dá kọ́sọ́mà lóhùn àwọn èèyàn bẹ́ẹ̀ fàdé bẹ́ẹ̀. Ṣé Ìyábọ̀ Òjó wọn ní gbogbo kẹlọ attack èèyàn kẹ́ni yẹn má rántí pàtẹ just because Gistlover tọrọ owó lọ́wọ́ mímì fún Gistlover lówó. So Ìyábọ̀ Òjó náà ló kọ́ yín ní gbogbo ọgbọ́n tí àwọn èèyàn ní fi rántí pàtẹ tán ní fi lọ ṣọ́ọ̀bù. O ti ready nìyẹn o ti get started until your man get set o ti go already. Kò ní ìdí pàṣẹ ń peṣẹ́ mọ́ ó ti go. Well done my sister káàbọ̀ welcome o ọmọ dáadáa bí iyán. Do you know that when she was staging this show she was collecting money from people? She promised to give them visa. She told them that she used to issue visa for people and she was scamming them as at the time she was doing this show. Ó pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fọmọ ẹ náà ó wà ilé ẹ pàtẹ́wọ́ fọmọ ẹ náà ó wà ilé ó láà máa jà ó ní gàyà ó ní àmà àjà ó ní kámíṣù ńlẹ̀ ó ní kò ní dáa fún. Remember Ìyábọ̀ Òjó used to share her video and Ìyábọ̀ Òjó used to use her Instagrams all her secret Instagrams to post her picture. I've been waiting for Ìyábọ̀ Òjó to share her video. That was the reason I kept quiet for two of them. A lot of you watching me. Sherry òkú Agbátikuya àti Ìyábọ̀ Òjó. Àwọn eléyìí ti rán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ sí ìrìn àjò àrèmábọ̀. Ìyábọ̀ Òjó has really destroyed a lot of people. Àánú ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ nìkan ṣe pọ̀ pẹ̀lú wọn. Ogun ní ṣi ni mú èpò kì í ṣe ọjà. Ogun ní ṣi ni mú èpò kì í ṣe ọjà. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ó ní kò ní dáa fún yàrá ìyá gbogbo ẹ̀yin followers yẹn. Ta ni yàrá ìyá yín àwọn ta ni ti yín ta ló bí yín re ẹ̀yin olórí burúkú ẹ̀yin kiri. Ó sọ nílẹ̀ ni o tó yẹ kó tiẹ̀ tún porúkọ mi kó tẹ̀ ní ẹ̀yẹn àti ẹ̀wà mú káwé àwọn ọkọ̀ wa ń gbé èmi lẹ̀ ń gbómọ́ ìwọ. I didn't know her existence o because she was close to Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó hire all these people, ruin a lot of people. Abẹ́ ẹ̀pọ̀ ó ní try ẹ̀ ibi tó ń sọ nìyẹn wọ́n ní gbogbo sọ̀rọ̀. Wàá bá mi pò ó. Ǹjẹ́ ìwọ mọ̀ pé mo máa mú gbogbo yín wálẹ̀? Start from that place. Ǹjẹ́ o mọ̀ pé mo máa mú gbogbo yín wálẹ̀? I saw Ìyábọ̀ Òjó sharing her video, posting her. Then I need to wait for her for enough material, which I have a lot of materials. I have a lot.
Obanla, if I may ask you. Now, let me bring another show. Show ẹ pọ̀ gan. Obanla, kí ló sọ fún wa jàre pé ó máa ṣẹlẹ̀ tí mi ò bá sanwó fún Ìyábọ̀ Òjó? Ìyẹn tó ń blọ́ọ̀gì wa London Discover. Jágbà tiẹ̀. Alágbẹ̀dẹ ti rọ́ síta. Torí àwọn máa fi ẹja wo. Kí lẹ gbọ́ tó sọ? Alágbẹ̀dẹ ti rọ́ síta. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́. Alágbẹ̀dẹ ti rọ́ síta. Torí àwọn máa fi ẹja wo. Àwọn máa tajà ní abẹ́ àwo. A máa fi ẹ̀ka àjà nẹ̀. Ẹyin ò mọ̀ ewé kiri. Àwọn èèyàn rí style lọ́rùn ẹ̀ wọ́n á kọ́pì ẹ̀. Torí pé ò dáa ni. Torí pé wọ́n ṣì rí nǹkan kọ́pì lára ẹ̀ ni. Owó ò mọ̀ pé ẹni tí ò bá dáa. This show is this year. This new one is this year. When they ran out of material, she now pretend to get close to me. I played along and I kept all her shows. Am I communicating? When they ran out of material, she pretend as if she has changed. And I play along because we need to expose them. Genuinely, I have forgiven her. But I know that with IYABO OJO, she needs to deliver. She told me that this lover destroyed her miserable son's life. That it was this lover that destroyed her son's marriage in America. The day she was telling me that this lover destroyed her son's marriage, that this lover destroyed her son's marriage, I was just smiling. Do you know why I was smiling? I was smiling because I knew she was working for IYABO OJO and she was talking about this lover. So I got to pretend as if I've forgiven her. And behold, from the depth of my heart, I have forgiven her. But her cane is somewhere pulling. Amen. Zizek. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Lizzy, mo fi Ọlọ́run ṣe. Tó o bá mọ iye owó tí mo ti pa lára ẹ̀. Owó aṣọ kan bí blue. So máa ń pa